Ẹ kú dédé wòyí gbogbo yín olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeríṣe dáadáa ni mo bá yín. Mo béèrè lọ́wọ́ yín, mo ní ta ló máa fẹ́ kí ilé kó dúró jù tí kì í fẹ́ jẹ́ kí ìgbéyàwó kó dàrú nínú ọkùnrin àti obìnrin. Mo ní ta ló máa wà attach mọ́ ọmọ jù, ṣé bàbá ni emotionally tó máa wà attach mọ́ ọmọ jù, ṣé bàbá ni àbí ìyá ni? Àwọn kan sọ pé ọkùnrin, àwọn kan sọ pé obìnrin. Ẹ jẹ́ kí wá analyze fún yín. Ẹni tó máa ń fẹ́ jẹ́ tí bá dẹ̀ ti ń sọ̀rọ̀, àwọn ọkùnrin tó wà responsible ni mo ń sọ o. Àwọn tó máa ń fẹ́ kí ìgbéyàwó kó má dàrú jù, àwọn tó máa ń fẹ́ kí ilé kó dúró jù, àwọn tí ẹ̀rù ìgbéyàwó tí ò kì í fẹ́ jẹ́ kó break, àwọn tó máa ń bàjù ó ní ọkùnrin. Ọkùnrin ló máa ń fẹ́ jẹ́ kí ilé dúró jù. Ẹ lọ wo gbogbo àwọn ìgbéyàwó tó work. Wọ́n lè má jáde wá sọ fún yín, but ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó work pẹ̀lú àwọn ọkùnrin tó wà responsible, àwọn ọkùnrin yẹn jẹ́ ọ̀dẹ̀ ni. Àwọn ọkùnrin yẹn jẹ́ arìndìn ni. Àwọn ọkùnrin yẹn ready láti soft pedal. Àwọn ọkùnrin yẹn wò wípé wọ́n decide láti gọ̀ nínú marriage ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible tí ilé wọn ò dàrú, bóyá tá à ń rí káàkiri, tá à ń rí lórí social media, tá à ń rí kiri, àwọn ọkùnrin yẹn gọ̀ ni. Lára ọ̀nà tó ń dẹ̀ fi máa ń gọ̀ ni wípé wọ́n máa ń ní nǹkan tó máa fi ń replace ìbànújẹ́ tí àwọn ìyàwó wọn ń fún wọn. Wọ́n á wá ìbànújẹ́ yẹn tí wọ́n bá ti rí nínú ilé, wọ́n á lọ suppress ẹ̀ níta, ìdá pẹ̀lú àlè, ìdá pẹ̀lú iṣẹ́, ìdá pẹ̀lú ọtí mímu, ìdá pẹ̀lú láti máa jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn tó kù láti máa sọ̀rọ̀. Nígbà tó máa fi sọ̀rọ̀ inú wa ti wọlé, wọ́n á lọ nulé, wọ́n á lọlé torí wọn ò fẹ́ kí ìgbéyàwó wọn kó dàrú. Àwọn ọkùnrin tó wà responsible tí ilé wọn bá dúró, 85% marriage ọkùnrin tó wà responsible tó dúró, ọkùnrin ló jẹ́ kó dúró, kò ṣe obìnrin. Àwọn ọkùnrin yẹn decide láti jẹ́ ọ̀dẹ̀. Àwọn ọkùnrin yẹn decide láti jẹ́ arìndìn. Àwọn ọkùnrin yẹn decide láti gbà pé gbogbo nǹkan tó bá ṣe mo ṣàfẹ́ gbà. Irú àwọn ọkùnrin yẹn dẹ̀kẹ̀rẹ́, wọ́n máa ń wà attached mọ́ àwọn ọmọ wọn emotionally. Ọkùnrin ló ṣe rí sentiment ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa fi wà attached mọ́ ọmọ wípé èmi ni mo bí, because wọ́n mọ̀ pé àwọn làwọn ń jèrè ọmọ àwọn náà bí. Bẹ́ẹ̀ ọkùnrin genuinely lọkùnrin máa ń wà attached mọ́ ọmọ ní àwọn ọkùnrin tó bá máa like ọmọ wọn, ní àwọn ọkùnrin tó bá wà responsible. Òun ló fi máa ń fà ẹ rí obìnrin míì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó easy fún obìnrin láti move on tó bá kúrò nínú ilé ọkọ kan. Wàá máa gbọ́ ìmíì tí ń gbèrò láti kúrò. Òun ló fi máa ń fà pé obìnrin kúrò nínú ilé ọkọ lénìí, a sì máa gbèrò pé òun fẹ́ fọkọ mi, a máa ní àǹtí Yínká, mo tẹ̀ ń plan láti kúrò nílé ọkọ mi, mo ṣe kúrò nílé ọkọ mi last month ni, bọ̀ ẹ bá mi wá obìnrin, ẹ bá mi wá another ọkùnrin tó máa tọ́jú mi. Wọ́n ti gbàgbé gbogbo, ó easy fún wọn láti gbàgbé marriage tí wọ́n ti ń bọ̀, bẹ́ẹ̀ kò easy fún ọkùnrin láti gbàgbé marriage tó break up, especially ọkùnrin tó bá wà attached mọ́ àwọn ọmọ ẹ̀ emotionally. Àwọn ọkùnrin tó bá wà attached mọ́ ọmọ wọn, wọ́n máa ń respect ọmọ wọn débi wípé tí wọ́n bá rí tí marriage yẹn bá break, táwọn ọmọ yẹn dẹ̀ wà wíẹ̀ wípé ìyá wọn ló jẹ́ kí marriage yẹn break, irú àwọn ọkùnrin máa ń fẹ́ gba endorsement lọ́wọ́ ọmọ wọn kó tó fẹ́ yàwó mi. Ẹ̀rù á máa bà wọ́n láti mú yàwó mi torí pé wọ́n máa ń wò pé ìyàwó mi táwọn bá fẹ́ ó máa break love tó wà láàárín àwọn àti àwọn ọmọ wọn. Bẹ́ẹ̀ obìnrin ò kí ń rò bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. In fact, nígbà míì gan, obìnrin a máa lọ fi ọmọ ẹ̀ há sọ́dọ̀ ìyá, há sọ́dọ̀ ẹbí nítorí pé ọkọ tó fẹ́ ó ní òun kò gbúdọ̀ gbé ọmọ tó ń gbé bọ̀ níbòmí wá sínú ilé òun. Àfi ìsí tí àwọn obìnrin ti ń lajú pé tó bá fẹ́ mi kò fẹ́ mi pẹ̀lú àwọn ọmọ. Bẹ́ẹ̀ tí ọkùnrin bá kúrò nínú marriage, one of the reasons tí wọ́n ṣe kí fẹ́ kí marriage kò break ni pé wọ́n máa ń wà attached mọ́ ọmọ wọn ní ìyí tó bá love ọmọ. So tí marriage wọn bá break, ẹ̀rù máa ń bà wọ́n láti fẹ́ obìnrin míì, even kọ́ àwọn ọmọ yẹn má gbé lọ́dọ̀ wọn, bẹ̀ tó bá ro ìfẹ́ tó wà láàárín àwọn àtàwọn ọmọ wọn, ẹ̀rù máa ń bà wọ́n láti fẹ́ obìnrin míì without the endorsement of the children. Òun ló fi máa ń dàbẹ́ ni wípé nígbà míì tí marriage bá break, ọkùnrin pẹ̀lú pé obìnrin yẹn ló jẹ̀bi, bò nítorí nǹkan tó wà láàárín àwọn ọkùnrin yẹn àti ọmọ wọn,
ó lè ba ayé wọn jẹ́ bí marriage yẹn ṣe break. Wọn kì í tètè get ẹ̀, wọn tètè put ara wọn together, wọn tètè get ara wọn, wọn ayé tó bá ṣọ́ra ayé wọn lè má nítumọ̀ mọ́ torí wípé wọn ò ní mọ bí tó ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀rù á máa bà wọ́n láti take ìyàwó tó máa break love tó wà láàrin àwọn ọmọ, láàrin àwọn àtàwọn ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó máa ń move on, tó máa ń dájú move on gbà mí, ẹ lọ wò wọ́n bóyá wọ́n ti rí wípé gbogbo báwọn ṣe tiraka tó pẹ̀lú àwọn ọmọ yẹn, wọ́n rí pé àwọn ọmọ yẹn ò fẹ́ràn àwọn, màmá wọn ti turn wọn against àwọn, nítorí ẹ̀ wọ́n wò pé káwọn kọ̀ move on, káwọn kọ̀ lọ bí ẹlòmíì, bí ẹlòmíì táwọn bá bí ó lè love àwọn, torí wọ́n ti tiraka lórí àwọn ọmọ, bẹ̀ wọ́n rí pé àwọn ọmọ yẹn ti já ìfun ìyá wọn jẹ. Òun ló fi máa ń easy fọkùnrin míì láti tètè take another woman tí obìnrin bá lọ pẹ̀lú àwọn ọmọ. Bẹ ọkùnrin máa ń wà attach máa wọn ọmọ débi wípé àwọn ọmọ tó bá nífẹ̀ẹ́ tó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ yẹn nífẹ̀ẹ́ àwọn, wọ́n tún máa para wọn mọ́ láti fẹ́yàwó mi torí pé wọn ò fẹ́ ṣe àwọn ọmọ yẹn. Àfi tí àwọn ọmọ yẹn bá fún àwọn ọmọ mi máa ń fúnra wọn endorse fún bàbá wọn pé ẹwọ ẹ lọ fẹ́ lómi nítorí nǹkan tí ìyá wa ṣe náà ṣe máa sọ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ ìyàwó mi. Bẹ̀ kò ń tètè ya ọkùnrin lára láti tètè lọ mú ìyàwó mi, bẹ̀ ó máa ń ya obìnrin lára gan tó bá kúrò ní ọkọ. Kó tó kúrò ńbẹ̀ gan á ti máa gbèrò láti fẹ́ lómi. Máa ń béèrè lọ́wọ́ àwọn míì pé ṣe bọ́kùnrin ló ṣèkà fún yín, ó tún ti ń sọ pé kán bẹ́ẹ̀ wọ́kùnrin míì, wọ́n ti gbàgbé ìyẹn nìyẹn. So sentiment no máa fi hàn, ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi hàn attach mọ́ àwọn ọmọ pé ìyá ló lórí ìyá ni ìyá ọmọ, èmi ni mo bímọ, òbò mi ló ti jáde, èmi mo royún náà fún ọkùnrin tí ó kò ṣòun ló ru oyún sínú, àwọn náà máa attach mọ́ àwọn ọmọ wọn emotionally jù tó dẹ̀ máa ń disturb wọn. Nítorí ẹ̀ nígbà mi tó bá wà attach mọ́ àwọn ọmọ wọn débi wípé kíní kan gbogbo nonsense tí ìyá àwọn ọmọ yẹn bá ń ṣe wọ́n á máa gbà mọ́ra. So ọkùnrin tó bá wà responsible tó bá love ọmọ, ẹ lọ wò wọ́n dáadáa. Àwọn tí marriage yẹn dẹ̀ dúró, àwọn ọkùnrin yẹn di ọ̀dẹ̀ nínú marriage yẹn ni. Wọ́n decide láti di ọ̀dẹ̀, wọ́n decide láti play by the rule of the woman ni. Wọ́n decide láti pa ọkùnrin yẹn tì, wọ́n decide láti replace gbogbo rubbish àti mess tí obìnrin yẹn ń ṣe fún wọn. Wọ́n decide láti gbé kúrò lọ́kọ̀ ara wọn láti wá nǹkan tó máa fi replace ẹ̀, bóyá kán lọ lálẹ́ ńta kán dẹ̀ máa protect ilé wọn, kán máa mu ọtí, kán máa kọ́rẹ̀ẹ́, kán máa protect ilé wọn. Because tí kò bá sí gbogbo yẹn nínú life wọn, wọ́n lè bottled kini, wọ́n lè bottled anger, bottled aggression, wọ́n lè má lè hold ẹ̀ tí ilé yẹn máa fi dàrú. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ kí ń fẹ́ kí ilé wọn dàrú nítorí pé wọ́n wà attach mọ́ ọmọ. Wọ́n dẹ̀ mọ̀ pé tí ilé yẹn bá dàrú, àwọn lè má lè get over it tí wọ́n bá kó àwọn ọmọ wọn lọ. Wọ́n ní marriage ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà responsible yẹn ṣe ń dúró. Mr and Mrs wọ́n ti wà pẹ̀tẹ́rí wọn tó ń rẹ́rìn. Àwọn ọkùnrin yẹn ló play ọ̀dẹ̀ nínú marriage. Àwọn obìnrin orí wa gbálẹ̀ gidi. A ní àwọn ìwà tó wà irritating. Tẹ́ pé ọkùnrin tó wà responsible gidi, ẹ lọ bí wọ́n. Tí marriage dúró, 85% marriage tó dúró tó jọ́kùnrin tó wà responsible, àwọn ọkùnrin yẹn di ọ̀dẹ̀ nínú marriage yẹn ni. Àwọn ọkùnrin yẹn play down. Àwọn ọkùnrin yẹn jẹ́ kí obìnrin have way wọn irrespective of rubbish tí wọ́n ń get ńbẹ̀. Wọ́n fi ń yá àwọn ọmọ wọn. Wọ́n wá lọ wá ọ̀nà míì tó fi lè máa suppress ìbínú yẹn, bí pé kí wọ́n lọ ní àlè níta. But wọn ò fẹ́ kí lé wọn break nítorí pé àwọn ọmọ yẹn wọ́n wà attach mọ́ wọn. Bí pé kí mi máa mu ọtí, bí pé kí mi máa jáde, torí ẹ̀ kò ṣe gbogbo ìgbà tí ọkùnrin bá ń jáde ńgbà míì ló lọ dóbò àbí ló lọ wá obìnrin. Mo ṣe máa sọ pé nígbà míì ìwọ obìnrin tó bá hide, tó bá hold ọkùnrin, tó bá hold ọkùnrin ẹ sílé, ó láti jẹ́ pé angel ni ẹ. Tó o bá kí ń ṣe áńgẹ́lì tí ìwà obìnrin wà lára ẹ, ó better kó jẹ́ kí ọkọ ẹ máa jáde, torí wípé tí ò bá kí ń jáde tó dẹ̀ wà responsible pẹ̀lú ìwà obìnrin, ilé yẹn á dàrú, kò ní dúró. Kì í ṣe pé kó jáde kó lọ gbogbo ìgbà náà lọ ń dóbò. Bẹ́ẹ̀ 85% marriage tẹ́ ń rí táwọn ẹni máa ní Mr and Mrs my husband, irọ́ ni. Àwọn ọkùnrin yẹn ló ń play down. Àwọn ọkùnrin yẹn no choose láti jẹ́ kí ilé yẹn dúró by becoming a fool. Àwọn ọkùnrin yẹn no choose láti jẹ́ kí ilé yẹn dúró by accepting any rubbish tí obìnrin bá fún wọn. But obìnrin yẹn ò ní mọ̀ because wọ́n ní ọ̀nà míì tí wọ́n fi ń cover, tó fi ń gbé kinní yẹn kúrò lára wọn, ní ọ̀nà pé wọ́n jáde pẹ̀lú ọ̀rẹ́, wọ́n jáde pẹ̀lú obìnrin, wọ́n jáde wọ́n lọ sí club. But
85% àwọn ọkùnrin tó wà responsible tí marriage wọn dúró, obìnrin tó wà responsible tí òun ọkọ àtọjọ wà tó wà tí marriage wọn dúró, àwọn ọkùnrin yẹn decide láti di ọ̀dẹ̀ ni. Àwọn ọkùnrin yẹn decide láti play down ni. Nítorí àwọn tó love ọmọ, ẹ̀rù máa ń bà wọ́n kí marriage break. Torí wọn ò fẹ́ kí accord àbí cord tó wà láàrin àwọn àtọmọ wọn kó break. Torí tí marriage yẹn bá break gan, kíní yẹn lè báyé wọn jẹ́, wọ́n á find it difficult láti move on. Ìmí àdúró kọ́ mọ́ sọ pé bàbá mi ẹ move on kó tó move on. Torí pé wọ́n máa believe pé ibi tí àwọn ọkùnrin míì tí wọ́n love ọmọdé, wọn ò kì í fẹ́ kí àwọn ọmọ wọn ní ọbàkan. Ní àwọn ọkùnrin míì wọ́n ní kọ́mọ wọn má lọ ọbàkan. Nítorí ẹ̀ tí marriage bá break, ẹ rí pé ọkùnrin míì kò ní move on. Torí ìfẹ́ tó ní sáwọn ọmọ, ohun tí tọmọ bá endorse pé daddy go and marry another woman. Ìfà ìmí máa ń fẹ́ kó jẹ́ pé bóyá ẹni tí later ẹni tí àwọn ọmọ òun mọ̀ mọ́ òun kọ́ mọ́ endorse pé marry àǹtí lágbájá, marry that auntie. Ẹ rí pé ńgbà bí ọkùnrin míì tó bá tí ìyàwó ẹ̀ bá kú, nani tó wá ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ló máa àwọn ọmọ máa sọ pé mom daddy marry this nanny, marry my nanny. No fi máa sọ pé kí àwọn fẹ́ láti satisfy àwọn ọmọ yẹn. Téèyàn kan bá sọ fún yín wípé obìnrin ló máa ń dilé mú, obìnrin ló ń dilé mú lóòótọ́ because àwa la wà ní home front, but àwọn ọkùnrin marriage, àwọn ọkùnrin tó wà responsible ti marriage tó ń work ní ọ̀pọ̀lọpọ̀ pa 85% ẹ̀ ọkùnrin play down ni, ọkùnrin play arìndì ni, ọkùnrin ní determination pé ilé yẹn ò gbọdọ̀ dàrú nítorí pé attachment wà láàrin àwọn àti àwọn ọmọ wọn. Ló fi dàbẹ́ ni pé tó bá dàrú, àwọn ọkùnrin ló máa ń dùn jù. Àwọn ni ò easy fún jù láti move on. Àwọn ni ò easy fún jù láti break kíní tó wà láàrin àwọn àti ọmọ wọn. Àwọn náà máa ń fẹ́ wait fún endorsement ọmọ wọn kí wọ́n tó move on. Ẹ má tanra yín ẹ̀yin obìnrin. Òtítọ́ kan tó tún korò ní wípé tí ọkùnrin ò bá ti lè play down nínú marriage, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ marriage tó ń dàrú, àwọn ọkùnrin yẹn refuse láti be a fool ni. Àwọn ọkùnrin yẹn refuse láti gba ọ̀dẹ̀ ni. Marriage tó ń work láàrin ọkùnrin tó wà responsible àti obìnrin, ọkùnrin yẹn decide, ọkùnrin yẹn gbà láti play fool. Ọkùnrin yẹn ò gbà, ọkùnrin yẹn decide láti máa gba gbogbo ìdọ̀tí mọ́ra, kò máa gbọ́ gbogbo ìdọ̀tí nù. Kò máa gbọ́ gbogbo rubbish tán fi kàn nù. But èyí tí ò bá lè gbà mọ́ra lọ́pọ̀lọpọ̀ gbà ló máa ń break. Àní gbà yẹn tó bá máa fi break yẹn, ẹ rí pé a máa dán pátá. Débi wípé àwọn ọmọ yẹn á wá máa rí bí aláṣejù, but obìnrin dẹ̀ ló máa burú. Àwọn máa rí bí aláṣejù. At the end of the day, nígbà tó bá wá lọ tán, tó bá máa fi lọ, á ti yí orí ọmọ against bàbá ẹ̀. Bàbá kàn wò pé wo ó ti lọ, á wá easy fún ọkùnrin yẹn láti move on. But èyí tí ò bá rí bẹ́ẹ̀, àwọn ọkùnrin yẹn ò fẹ́ jẹ́ kó break torí pé kò kí easy fún wọn láti move on. Obìnrin tó ti ń kúrò nínú ilé tó dẹ̀ ti ń ṣètò bó ṣe máa fẹ́ ẹlòmíì sílẹ̀ ń ta. Ṣé wá rí èyí tí ò rí bẹ́ẹ̀, téèyàn bá tún wá fẹ́ jẹ́ kí marriage move on, kí marriage kò dúró, tí ọkùnrin ò dẹ̀ ready láti gba nonsense àbí rubbish or láti play down, láti di ọ̀dẹ̀, láti gbé kó ṣáà gba gbogbo ìdọ̀tí mọ́ra torí àwọn ọmọ. Ó bẹ́tà kọkùnrin àti obìnrin kan máa gbé lọ́tọ̀ọ̀tọ̀. Ó bẹ́tà kan máa gbé lọ́tọ̀ọ̀tọ̀, àsọkọ àti ìyàwó kan dẹ̀ máa wá ríra ní time tó bá fẹ́ ríra. Bí marriage tún ṣe lè work nìyẹn. Bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ marriage nsìn tí ọkùnrin ò bá ti gbà láti play fool pẹ̀lú ìwà àwọn obìnrin ìrọ̀lẹ́ ayé yìí, kò lè dúró láyéláyé. Marriage yẹn ò ní dúró. Tí n bá rí mi ò kí n sọ kò ní dúró. Àfi tẹ́ bá ń gbé lọ́tọ̀ọ̀tọ̀, tẹ́ ń ríra yín tó ní kálukú ń lọ sílé ẹ̀. Tó jẹ́ wípé nígbà tó bá máa fi bínú, tọkùnrin bá máa bínú, wà á ti lọ́lé ẹ̀. Tẹ́ bá tún máa ríra yín maybe in another week, inú ẹ̀ àti rọ̀, inú tiẹ̀ náà àti rọ̀. Bọ́ tẹ́ bá jọ ń gbé 85% marriage àwọn responsible men tó dúró, àwọn ọkùnrin yẹn ló gba rubbish. Àwọn ọkùnrin yẹn decide láti be a fool in that marriage. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin ò kí ń sábà fẹ́ be fool.
a kàn máa sọ pé àwa la ní ilé ni ọ̀pọ̀lọpọ̀ wa ò ní ìwà tó múlé dání. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. sabarikolo.com máa mú part 2 wá fún yín. Ire o, ó dàbọ̀.